ọ̀gá Inec ní bílíọ̀nù méjìdínlógún làwọn yóò fi ṣètò ìdìbò Kogi, Bayelsa àti Imo. ọ̀gá àgbà àjọ elétò ìdìbò Independent Electoral Commission Inec nílẹ̀ wa ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ti gbé owó bíi bílíọ̀nù méjìdínlógún náírà lọ síwájú àwọn aṣòfin lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kìíní oṣù kọkànlá yìí gẹ́gẹ́ bí owó tí wọ́n fẹ́ lò láti fi ṣètò ìdìbò tí yóò wáyé láwọn ìpínlẹ̀ mẹ́ta péré ìyẹn Kogi, Bayelsa àti Imo. nígbà tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ náà níwájú àwọn ìgbìmọ̀ ọ̀hún, Mahmood ní kì í ṣe gbogbo owó yìí làwọn yóò lò fún ìbò gómìnà ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún tán, ṣùgbọ́n àwọn owó tara àwọn táwọn fẹ́ lò ní owó náà fi pọ̀ bẹ́ẹ̀. ó ní bílíọ̀nù kan lé ọwọ́ mẹ́fà ìyẹn 1.6 billion naira làwọn fẹ́ lò fún àwọn àtúndì ìbò sẹ́nẹ́tọ̀ lẹ́kùn ìdìbò tó ń lọ bíi mọ́kànlá jákèjádò Nàìjíríà. ó tẹ̀síwájú pé lára ìṣòro tó ń kojú Inec lásìkò yìí ni bí gbogbo nǹkan ṣe gbówó lórí tí ìjọba àpapọ̀ sì fi kún owó àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn tí iṣẹ́ wọn ṣe pàtàkì kan, èyí tí kò sí nínú ètò ìṣúná ọdún 2023 táwọn yóò sì tún lo owó náà fún ètò ìdìbò tí yóò wáyé láwọn ìpínlẹ̀ mẹ́ta ọ̀hún. Yakubu ní àwọn kò sì múra eléyìí tẹ́lẹ̀ o, àwọn kò múra fún ètò àtúndì ìbò sẹ́nẹ́tọ̀ mọ́kànlá tó fẹ́ wáyé yìí nítorí lẹ́yìn oṣù márùn-ún tí wọ́n ti búra fún wọn ni wọ́n kéde ààyè wọn gẹ́gẹ́ bí èyí tó ṣòfò tí Inec sì nílò owó láti fi ṣe àtúndì ìbò lọ́dọ̀ wọn. ó ní bákan náà ni wọ́n tún kéde ààyè ilé ìgbìmọ̀ asòfin kékeré márùn-ún gẹ́gẹ́ bí èyí tó ṣòfò táwọn sì nílò àfikún owó láti fi ṣètò ìdìbò ọ̀hún káàkiri. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.